Pepe dàdé pẹpẹ. Altar is an altar. Ẹ gbàdúrà. Pray. Orí pẹpẹ tí mo wọ̀ yìí. The altar I'm walking on, I'll be explaining one after the other. Sọ ma pé ọkùnrin tí ń gun orí obìnrin. A man that is having intercourse with a woman. Pẹpẹ ló gun orí. You are having intercourse with an altar. So now, tó bá jẹ́ obìnrin tó jẹ́ ẹlẹ́mìí òkùnkùn ló gorí. She's possessed by the ó ti dá pẹpẹ rẹ dé pẹpẹ rẹ. You place your altar upon her altar. Ìgbà tó dá pẹpẹ rẹ dé pẹpẹ rẹ. The moment you place your altar upon her altar. Pẹpẹ rẹ ti fa adùn tí ń bẹ lára pẹpẹ rẹ. The sweetness in your altar has been swallowed by her altar because altar is upon altar. Adùn tó fà lára rẹ ní ó gbé wọnú ìwòlè òkùnkùn lọ. She will not take it to the oath of darkness. Tó bá jẹ́ èmèrè ní sà. If she's possessed by familiar spirit. Ó ti dàyà dí àyà rẹ̀. You slept with her. Pẹpẹ ti dàlé pẹpẹ. Altar is upon altar. Pẹpẹ yẹn ni ó gbé lọ sínú omi. Take the altar to marine them. Ọjọ́ tó ní I love you. The day you said to her that you love her, that I am not proud. My father is the owner of Nigeria. I am not the child of fumble. You know you were highly, you were spending at time. You were busy spending at time. Nothing will happen, no one she will let you know. Altar supersede altar. I told you during the whoever that is fond of having intercourse won't be able to climb the mountain. Yes. Oníràwọ̀ òkè sì ni ó sì lóníràwọ̀ ọ̀sàlẹ̀ mọ́gbà. Whoever that have the uppermost star will make use of those that are below. Ẹni tí ó sì gòkè kò lè bára wò òkè. Cannot receive the star of the uppermost level. Ẹni tí sì ń bẹ́ sàlẹ̀ ìràwọ̀ ọ̀sàlẹ̀ ni ó máa lò. Oníràwọ̀ òkè sì ni ó máa rán oníràwọ̀ ọ̀sàlẹ̀ ńṣẹ́. So now, tó bá jẹ́ obìnrin ní ọ́. If you are a woman. Lukú gorí ẹ̀. Lukú slept with you. Sáìdì gorí ẹ̀. Sáìdì slept with you. Ṣẹ́gun gorí ẹ̀. Ṣẹ́gun slept with you. Sàká gorí ẹ̀. Sàká slept with you. Láìdé gorí ẹ̀. Bùrẹ́mà gorí ẹ̀. Ṣéédù gorí ẹ̀. Láàrin gorí ẹ̀. Ọ̀fọ̀ nǹkan pọ̀. Àwẹ̀ ẹ̀rọ gbèdé tiẹ̀ lé láàrin jẹ̀kọ́. Láàrin jẹ̀kọ́. Láàrin jẹ̀kọ́. Láàrin jẹ̀ ọmọ dáadáa ní ọ̀. Ní àìwọ̀kẹ̀. Èdè láàrin jẹ̀ ọ̀. Láàrin dájọ́ travel lánàá. So now, ọ̀fọ̀ nǹkan pọ̀ sá. Ọ̀gá àǹtí tó bá jẹ́ ogun mẹ́wàá ní bẹ lára wọn. Ó ti pín ní márùn-ún. Tó bá jẹ́ ègún ilé wọn. Irú ègún márùn-ún ní ìjà ilé wọn. Ẹ ti pín ní àfà fún gbà wọn ti borí ẹ̀. Wọ́n ti dàyà dí ọ. Ara wọn ti wọnú ara rẹ̀. Wọ́n ti kó fún ọ nínú ogun tí wọ́n ń là kọjá. Wọ́n bá wá jẹ́ èèyàn mẹ́wàá bẹ́ẹ̀. Ẹ sà wọ́n wá kó gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn. Má ètí wọ gẹ́gẹ́ ń gbé bọ̀ tẹ́lẹ̀. Ìwọ kan sọ pé kéka mẹ́ta ni. Ogun tí ń jàjọgún mẹ́ta ló a máa já ské. Ẹnìkan sàmì. Pẹ́pẹ́ àdàdé. Ọ̀dà ayé rẹ̀ dúró. Àkàdà yàmàsà. Pẹ́pẹ́ Olódùmarè. Ó gbé mi láàárọ̀. Pẹ́pẹ́ àdàdé. Pẹ́pẹ́ ìfàyàlùyà. Sọ́dà ọdúró. Pẹ́pẹ́ Olódùmarè. Ó gbé mi láàárọ̀. Pẹ́pẹ́ ìfàyàlùyà. Sọ́dà ọdúró. Pẹ́pẹ́ Olódùmarè. Ó gbé mi láàárọ̀. Bẹ́ẹ̀ náà ni ogun ẹni yóò ṣe pọ̀. Láìdé kíní kan bẹ tí obìnrin bá bí ọmọ tí ń ṣe wàlápá wọ́n máa wá bí obìnrin yẹn léèrè pé sọ́lá lè sọ́lá ló ń lálé ànádà ọ̀yẹ̀pọ̀ lálé lọ sí báyìí àlè rẹ̀ ọgbẹ́kọ̀bọ̀ ọ̀dàpọ̀. Tell him to have intercourse with you. Tí àlè yẹn bá ti gorí ẹ̀. The moment they have intercourse. Wọ́n wá ní kò gbọ́dọ̀ gorí ẹ̀ mọ́ láyé o. You tell her that he must ọmọ not die obìnrin again. yẹn tó ní wárápá máa kúrò lára rẹ̀ yóò wá padà sára ọmọ. The child of that woman, epilepsy will be transferred from her child back to the man's child. Ó transfer. Epilepsy will be transferred. Problem yẹn sára ọmọ. The problem to the child of a man. You against someone? No, that's not what we are talking about. Okay. There is no big deal about that. If you embrace it and say it belongs, you exchange pleasantry. No big deal about it. But altar of sexual intercourse. Intercourse is there. Altar of sexual intercourse. Okay. Kì í ṣe pé ó dédé bí ogun. It is your result of battle. Méjì ìwọ yọwọ́. You misbehave later.
Pẹpẹ ni wọ́n padà lò fún ọ padà. They will later make use of an altar for you. You say, why did you misbehave? Baba, Daddy, Daddy, when you were gyrating, gbogbo ọlọ́sàn gbogbo òdi òbí mọ̀ bẹ́ẹ̀ sí bàálù Ìbàdàn jẹ́ jayé ìjẹkújẹ Ọlọ́run ní ọ̀fìn ìlú Ìbàdàn lé yín lọ́wọ́ mọ̀ bẹ́ẹ̀ sí máa káàkiri obì tẹ́ máa ń wá káàkiri abẹ́ bíríìjì wóró ìjọ ẹ wọlé lórúkọ dẹ́ náà yín náà kùnà mọ̀ bá yín bàbá obìnrin tẹ́ bá tó sí ọba gbà gbàtẹ́ bá gbé eégún lẹ̀ máa lọ nà mọ́lé gbé àárọ̀ ọ̀run dé o bọ̀ wá nà ọ́ ni o ọgbà fún mi lọ́sẹ̀ tó kọjá. Ó ṣe tèmi. Ebe yẹn lẹ ti di ti Jésù ni. Ọba àtijọ́ òye wo ní bẹ́ẹ̀ ń gbà yẹn ń gbẹ́ bá gbé bàtà ń tì yín mọ́lé ń gbọ́lẹ̀ ebi egun alẹ̀ tẹ́lẹ̀ gbàtẹ́ egun sẹ́wọ̀n ní wàhálà tó lé. Ẹ̀nàwó yín ó gbèsà. Ọ̀gá màá sọ pẹpẹ mẹ́tàlá láàárọ̀ yìí. This one I talk about 13 altars. Ọjọ́ di lọ ọ̀sáàyè. Ayé sì wà. Ẹgbẹ́ owó gbèsà. Àwọn àgọ́ ndẹ́mẹ̀ àwọn àgọ́ ẹ̀rọ ní tí ẹ̀rọ. Òun wo táìmù àmì. Ọ̀gá òun wo. Ọ̀gá. Ọ̀gá ẹ̀kọ́ wọ́ọ̀kì lọ́dọ̀ mi. Ọba ọjọ́ ráìsì lẹ́kọ̀ọ́ lánàá. Ó sì ṣe ráìsì láàárọ̀. Ó parí ẹ̀ kí mi lé ọ̀dà. Ẹ̀náwó tèmi ètò àtìrí mọ̀ ọmọ kọ́va ẹ̀ ni. Ẹ gbọ́wọ́ yín ó gẹ̀sà. Lift up your hands. Ẹ̀sà, Olúwa sọ fún Gideoni pé ó lè ṣe rere àfibọ́ ọba bí pẹpẹ lé yín wó. You cannot prosper until you demolish the altar of your house. Wá ìtọ́mọ babaláwo tí bàbá rẹ̀ kú tí wọ́n bí léèrè pé kí lọ fẹ́ gbà ní ogún bàbá rẹ̀ tó lóun ọ̀fẹ́ kankan kí bàbá òun máa mú ogún ẹ̀ lọ ká fi òun lẹ̀ ó ti gbaṣẹ́ ìránṣẹ́ ó ti gba Jésù ó dẹ̀ ti dìránṣẹ́ Ọlọ́run òun ọgbà. He said no. Ṣùgbọ́n ńgbà tó wálé bàbá rẹ̀ ti ń túlé. Ó ní ìwé ìṣègùn bàbá rẹ̀. Ó kó ìwé ìṣègùn pamọ́. Ẹ má gbàgbé pé wòlíì ni o. Ó lóun ọgbà ogún kìlógbà. Ṣé ó gba oògùn? Oògùn jogún lọ sà. Ẹ sà. Nígbà tó bá bá ṣe ìránṣẹ́ débì kan. Ó máa wá wò pé orí bá ń fọyàn. Bẹ́yàn bá lo àdó. Tọ́pẹ́ yẹlé. Tó gún ewé ọ̀mẹ́sìnmẹ́sìn. Tó gún èso òrombó. Tó gún ọ̀sẹ̀ wẹ̀wẹ́. Tó dàpọ̀ máa ta àjọsí tó dàpọ̀ máa ta are kó bàtà lúbúlúbú sí i kó fi ìyèrè sí i kó wá fi tú àdúgbà sí i kó rí àlùbọ́sẹ̀ eléwé sí i kó wá lọ́pọ̀ mọ́ra wọn kó máa wá dà sínú ọ̀tí kó gbó sùkùsùkù bàbá kì í jí làárọ̀ kó mú gáàbù kan kó sẹ́nu sùkùsùkù Jésù ó parí ìyókù àlàáfíà ni iṣẹ́ wo ni ń ṣe òun ẹgbẹ́ wọn yóò kè. Malikapa Gideoni bí pẹpẹ wo bí pẹpẹ ro. I erect another altar. Bẹ́ẹ̀ ni sà. Bí pẹpẹ wo bí pẹpẹ ro pẹpẹ káfíìrì ní òun májẹ̀mú pẹ̀lú Ọlọ́run. Is where we used to renew covenant with God. Oh, máa sálì mọ̀ ń bọ̀ mọ̀ ń bọ̀ ó rí bẹ́ẹ̀ ńgbà tí Nóà sọ̀kalẹ̀ nínú ọkọ̀ tó bẹ́ẹ̀ ká májẹ̀mú ó tẹ́ pẹpẹ Genesis orí kẹjọ ẹsẹ̀ ogún ó tẹ́ pẹpẹ fún Ọlọ́run nígbà tó tẹ́ pẹpẹ tó rú ẹ bọ Olúwa ṣe báyìí kíní ìlàró wọn máa fi gbogbo ògbà méjì jà wọn ìlànà lọ́sẹ̀ mi níbi oṣù mélòó sẹ́yìn àwọn ló tún dín ọbẹ̀ tó mú ọdọ̀ èèyàn ni wọ́n ẹ̀rín máa bínú pọ̀. They are very nice. I won't be angry with them. Béèrè pé ṣé bọ́ọ̀sẹ̀ máa bomi balẹ̀ ayé jẹ́ rèé níbo Olúwa jẹ́ tó Olúwa ní no Òṣùmàrè ní símbò tí mo fún wọn tẹ̀. Rainbow is the symbol given to you. Bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni ó fún ọ ìjọ ìtàfi máa mọ̀ pé ìwọ náà nípa láyé nù. Bọ́jọ̀ bá ti rọ̀ tí bá ti ń papọ̀ jù nínú ilẹ̀ Òṣùmàrè máa jáde lọ́rùn yóò lè fi ẹ̀dá alààyè lọ́kàn balẹ̀ pé mi ò ní fún mi payé ìwọ ìwọ ló pé Òṣùmàrè jáde lọ́rùn tó ló ń ẹ̀bùn ọjọ́ kan fún mi. Ó tó májẹ̀mú ṣe sá májẹ̀mú léyìn tó dúró lórí pẹpẹ ogun tó ní òṣogo fún ọ àṣẹ jáde sí ayé rẹ nàní sàmì májẹ̀mú yẹn bàjẹ́ lórí ayé máa sáàkè dálì màkàbà.
Ayali maruakaba. Ene meseli geruda. Agegeda ya masali kaba. Edudu gege ye meseda. Ari makabada. Ekeda yali maruakaba. Emakabarua masali kaba. Majamuleyi. Tiki joma kuri odide. Tie joma bini olayo. Tie joma bini ogbeli oko. Tie joma oniduro. Ogbe majamu Oluwa wo. Mo lo pe pe Olódùmarè. Olúwa gbé mi láàárọ̀.